ẹ wò ẹ̀yin èèyàn mi fídíò tẹ́ fẹ́ wò yìí ó gbẹ̀nu tán ó lé kínkà inú fídíò yìí lẹ ti máa gbọ́ bí olóyè Sunday Igboho bó ṣe mú olórí àwọn ajínigbé ṣùgbọ́n ohun tó yani lẹ́nu ni wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé bí olóyè Sunday Igboho bó ṣe mú olórí àwọn ajínigbé yìí inú àwọn kan ò máa dùn inú àwọn kan ò dùn rárá. Inú fídíò yìí lẹ ti máa gbọ́ kẹ̀ríkẹ̀rí ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù. Ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. There are rumors going around that Sunday Igboho has hands in this rescue operation. How true is that? I'm not aware of that. Okay. Ohun tó ṣẹlẹ̀ ní pàtó láàrin ìṣẹ̀lẹ̀ yìí táwọn kan sọ pé olóyè Sunday Igboho mọ̀ sí, àwọn kan ní olóyè Sunday Igboho mọ̀ sí, ọlọ́pàá ló ṣiṣẹ́. Ó wá rí ọ̀tẹ́ni èpò ìwọ̀yà tó bá wà àwọn tí wọ́n sọ náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénú ni. Àmọ́ gbogbo tá a bá fẹ́ ṣe lónìí tọ́lọ́run bá ti kún ni lọ́wọ́ yóò lò ó ṣe, nítorí Ọlọ́run ọba mi ni paríparí ọlá, ọba tó mọ gbogbo tó sì lè ṣohun gbogbo, alábẹ́nú àṣàṣì ajagun mọ́ fìtìmọ́ṣe, gbogbo tẹ́lẹ̀dùnmọ́ ìbá lọ́wọ́ sí yóò mọ lọ níkùnkùndùn ni. Ẹ má jà àgbàgbé àwọn ọmọ tí wọ́n kọ́ yìí tó jẹ́ àbúrò former minister olóyè Pẹ̀nkẹ́lẹ́, àwọn èèyàn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní tá a mọ̀ sí Hosseini Rufai tweet, and I quote, Sunday Igboho rescued and hand over the kidnappers to the police. Àwọn kan tún wá kọ pé Sunday Igboho has denied what Hosseini Rufai said. Ta ni parọ́? Ṣé Hosseini ní parọ́ ni? Àbẹ́ àwọn journalist tí wọ́n ní wọ́n dì náà, àbólóyè Sunday Igboho gan ní parọ́, ta ni parọ́, àbáwọn ọlọ́pàá ni wọ́n gbóríyìn fún olóyè Sunday Igboho. Orí ẹja là pápápá là dóbò àṣírí kó má ba àbúnijẹ, múdí á ti ń gbẹkún lémú, ó sàn jáde lébọ̀ tí ń gbẹran lọ́jà lọ, èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ ní ó pọ̀jọ́ Monday lọ́jọ́ ajé, wòlíì kan ò ní pọ̀jọ́ Sunday lọ́jọ́ ìsinmi nítorí ọjọ́ ọṣẹ́ tiẹ̀ tó fi wọlé ni. Ó wá ní kí ló ṣẹlẹ̀ ní pàtó? Ṣolóyè Sunday Igboho mọ̀ sí ẹni tí wọ́n mú, kí lorúkọ rẹ̀, níbo ni wọ́n ti mú, àwọn wo ló mú, àkókò wo ni wọ́n mú, lọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. Mo ń fi àkókò yìí sọ fún wa, tẹ́ ẹ bá wo fọ́nrán, I think the commissioner for police just went to the scene of the operation today. Wọ́n lọ ní ìrọ̀lẹ́ bíi nǹkan bíi after 5. Àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí àtàbújá ni wọ́n ti wá, Moses ni olórí wọn, and they are 12 in numbers. They came down from Abuja. Wọ́n ní kéèsì kan tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́, àmọ́ lákòókò tí kéèsì yìí bọ́ sí, wọ́n wá kí olóyè Sunday Igboho, olóyè Sunday Igboho wá ní lágbájá mò ń tẹ̀lé kankan, àmọ́ tọ́lọ́run bá ní mo rí màá pè yín. Báwo lolóyè Sunday Igboho ṣe wá mọ̀ wípé lágbájá ni ó ṣiṣẹ́ yìí? Tá a bá gbàgbé wọ́n jí àwọn ọmọ ìyá àti ìyá wọn gbé. Wọ́n jí àwọn ìyá àtàwọn ọmọ yìí gbé bíi ó ti lọ bí ọjọ́ 9 sí 10 lónìí. Nígbà tí wọ́n jí wọn gbé, gbogbo wa la rí òyìn yìí, ìròyìn pọn omi túkù sí ọkàn olóyè Sunday Igboho pé àkílẹ̀ eléyìí. Olóyè Sunday Igboho wá béèrè pé mo náà ti kó wọn gan, wọ́n ní wọ́n kó wọn níbì kan nínú Ìbàdàn. Olóyè Sunday Igboho wá wò pé tá a bá bá ní báńdíìtì ní jíyàn gbé, tá a bá ní báńdíìtì ní jíyàn gbé, ṣó yẹ kó wá jẹ́ wípé láàrin ìgboro kò ju gbàkejì ẹ̀ lọ ni wọ́n wá ṣe fídíò. Èèyàn kan bí tí wọ́n ti ń jí wọn gbé, ó ṣe fídíò ló wá rí fídíò bí tí wọ́n ti ń jí wọn gbé, wọ́n wá rí mọ́tò kan bẹ̀ bíi Corolla, bọ́mbà rẹ̀ jẹ́ black. Olóyè Sunday Igboho wá wò pé mọ́tò yìí ọmọ ìgboro wo ló ní ló ń lorú mọ́tò yìí? Ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò fi gbogbo ọwọ́ gẹ̀dẹ̀ ẹran, gbogbo àwọn ọmọ ìgboro náà ni wọ́n mọ̀ ṣe kábíyèsí kábíyèsí. Olóyè Sunday Igboho ránwó níṣẹ́, ó sì bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ ta ló lo mọ́tò yìí, ta ló lorú mọ́tò yìí. Tó ní kálukú bá wà ní lágbájá ni, ara iṣẹ́ rẹ̀ ni tó ga ẹni iṣẹ́ rẹ̀ ni. Títọ̀ wọ́n bá sọ wọ́n ní lágbájá ni, lágbájá ni, lágbájá ni. Nínú èèyàn bíi 10, èèyàn 8 sí 7 ti sọ pé lágbájá ni. Ìgbà tí wọ́n dárúkọ ẹni yìí, wọ́n ní Olóró ní jẹ́ Olóró. Látijọ́ yìí lolóyè Sunday Igboho ti wò wípé ẹ̀jẹ̀ àṣìṣe káwó Olóró yìí. Ìgbà tí wọ́n tún ìpínlẹ̀ Olóró yìí wò, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ báyìí, láwọn iṣẹ́ tó jọmọ́ báyìí tó yẹ pé bí wọ́n bá ṣe kéèsì ní fúlẹ́fúlẹ́ wọ́n tún jùlẹ̀. Lolóyè Sunday Igboho fi wò pé àwọn ọlọ́pàá tí wọ́n wá látàbújá yìí láàjẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí ni wọ́n fi láǹfààní ni wọ́n pe IG àti Inspector General wípé
àwọn lágbájá ni wọ́n ṣiṣẹ́ yìí kó mọ́ bàa rí pé wọ́n fi ọwọ́ lé jọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. ìgbà tó di jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débi tí ọkùnrin olóró tí ojú kan dùn tí toróhùn ní ring leader ìgbà tí ó di inú jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè ń pín àwọn bọ́ìsì sí oríta kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́ ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀ tó bá ti tó ní aláyàrí ní sáìdì challenge o aláyàrí lágbájá sáìdì ìwòròdó wọ́n ń tèlé ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ìjẹrin wọn àbámu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ òtẹ́ẹ̀lì kan tó sùn àmọ́ ìgbà tí wọ́n fi débẹ̀ ó ti dúbẹ̀ ìwòrò ìgbà tó wá di àyà àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára àwọn bọ́ìsì yìí ń pe nọ́mbà wọn èmi fún fóònù lọ́wọ́ báyìí mò ń wo fóònù pé kí leléyìí ń pè sí ìgbà tó yẹ ẹni tó ń pè wọ́n yẹn wá pe nọ́mbà tèmi gẹ́gẹ́ pé wisdom mo ń pe nọ́mbà olúwa mi wọn gbé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n bẹ̀ mí iṣẹ́ kan ní iṣẹ́ dẹ́ important mo ti rí kinní yẹn mo wá lágbájá àwọn náà wá gbé fóònù ẹsẹ̀kẹsẹ̀ lolóyè wá pe àwọn bọ́ìsì wípé ẹ lọ dúró bí báyìí yóò kọjá bí báyìí olóyè Sunday Igboho àtàwọn ikọ̀ ọmọ ogun wọn la lọ síbi tá a tó fẹ́ gbà kọjá ó dàbí kí kinní kan lójú òpó kẹ wá dúró lójú òpó pé bí báyìí náà ni wọ́n gbà àwọn ni wọ́n wá mú olóró tẹ́ẹ̀rí tójú kan dùn tí kan pàkàjẹ́ yìí wọ́n wá mú tán nígbà wọ́n mú tán kó má bàa dàbí pé olóyè ó tún jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ kó má bàa di wípé Yorùbá níṣọ́ ní àákìdẹ́ni tí kíní tí Yorùbá bá sọ fún yàn pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yẹ yìí náà lẹ́sọ pé tiẹ̀ pọ̀ tá a ránṣẹ́ kò júṣẹ́ tó lóye Sunday Igboho ṣe fúnra ẹ̀ lọ àmọ́ let's carry the police along. wọ́n wá pe àwọn ọ́físà tó wá látàbújá tí wọ́n lé kéèsì káwá yìí wọ́n wá pe Moses pé lágbájá yìí òun ló jẹ́ ọmọ Pẹ̀kẹ́lẹ́ àti àwọn àbúrò rẹ̀ gbé. àwọn ọlọ́pàá yìí náà béèrè pé what evidence do you have? olóyè mi ẹ má bí mi lẹ́jọ́ ẹ sán etí ẹ tọ́sù ẹ yóò jẹ́wọ́ ẹ bí wípé ta ló ní mọ́tò yìí. To God be the glory. Òlàwọ́ lóògùn nígbà tí ó fi tó àárín ìṣẹ́jú 10 fúnra rẹ̀ ló kà. Ó sọ àwọn táwọn ọjọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn bí nǹkan bíi àràǹdẹ̀. Wọ́n ti wà lórí wọ́n ti mú olóró ní aago 6 ìrọ̀lẹ́ around 6 o'clock in the evening. Tí gbogbo ilé ẹ̀jẹ̀ ń rí lálẹ́ yẹn around 6 o'clock in the evening and he confessed within 20 minutes. When he confessed, the news was not broadcast yet, not until the twins were rescued and their mother. Ìgbà tó lóye mú olóró tán ló fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n wá jọ lọ sínú igbó ibi tó gbé wọn pamọ́ sí. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyí. Nítorí ọlọ́pàá, àwọn náà gbéṣẹ́ wọn lárugẹ, àmọ́ lábẹ́ pàtàkì, let's acknowledge those who support you in terms of security. Don't let us look them as if they are ephemeral. They do not add any value to the security in the process or the crime scenes. So, after the captured, ló fi jẹ́ pé àwọn fọ́tò àti fídíò tí mo post yẹn ẹ ti rí wípé torí gbà tí mo post news bí nǹkan bíi aago 8 àbí 7 àná àwọn èèyàn ní fake news kó tó wá di pé ojú gbogbo yín wá rí kí n tó wá fi fídíò sí ní later wà ní after 12 tí mo rí pé wọ́n ti kó wọn délé bàbá wọn àárọ̀ yìí àwọn òwò ló wà níṣẹ́ yìí ló fi jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ta la fẹ́ fi mú hàn táwọn oníjẹ̀bù wálé ọmọ ìyá ń para wọn nítorí owó ọmọ bàbá ń ṣera wọn léṣe nítorí àpèkánukù àmọ́ bí ò tí ní láǹfààní láti nà ń bẹ̀ àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà mo fi sí suspense ẹ mọ̀ tẹ̀lé kéèsì lọ àmọ́ àdúpẹ́ lọ́wọ́ olóyè Pẹ̀kẹ́lẹ́ wọ́n pe olóyè wọ́n dúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ a sì dúpẹ́ lọ́wọ́ Òsèlè Rufai àdúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá fb kìíní kan ni wọ́n láti Àbújá àdúpẹ́ lọ́wọ́ Òsèlè àdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàgọ̀jà a sì dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù omi tí wọ́n ń dúró
gẹ́gẹ́ bí ọmọ ogun tẹ̀lé olóyè Sunday Igboho tí mi ò lè máa dárúkọ for security purpose. Pàtàkì jùlọ irú ẹkùn tí ò tí ì dé pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankankan ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyàn ní jìnnìjìnnì. Àti wọn ká níbi wọ́n gbé dáná rọ́bì kan nìkan ọ̀kún wọn lóorun ọ̀dọ́ ọmọgẹ̀rẹ̀ wọ́dún ọlọ́tẹ̀. Àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ṣèṣe níbi tí wọ́n ti ń lé mọ́tò lọ lóòótọ́ tí mọ́tò tẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni a rí wọn Ọlọ́run fún wọn ní àlàáfíà. Nínú operation yìí èèyàn méjì dọ́lọ́run nípè nínú àwọn olóró tí wọ́n jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n mi ò fẹ́ láǹfààní láti sọ jù báyìí lọ nítorí ètò ìwádìí sì ń tẹ̀síwájú. Àmọ́ nǹkan tó jẹ́ kí n láǹfààní láti wá ní ọ̀nà ni pé ṣé Sunday Igboho mọ̀ sí Sunday Igboho is the main tracker. Because police did not know the actual where to start their works. It was only Sunday Igboho who takes and distributed the video to his boys around to monitor who owns this car. So he tried to mobilize boys from one junction to junction, monitor this person for me. That was how he was captured. And after being captured, it was handed over to the police for them to carry on the remaining investigation. Nítorí tá bá ṣe bẹ́ẹ̀, Nàìjíríà ibi tí wọ́n ti ń gbẹ́bí fálárẹ̀ tí wọ́n ti ń gbárí fẹ́lẹ́bí, ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àná di bá mi ìpójúmọ́ tó mọ́. Bó bá ṣe pé olóyè Sunday Igboho nìkan ló lọ síbi tí wọ́n ti lọ kó wọn, ayé ò ní bóyá òun ló ní fún wọn jí wọn kó wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn fáwọn tí wọ́n bá mú. Yorùbá ẹ̀yin náà kọ́ ẹ lè ní bó ló ṣe mọ̀ ó fẹ́ fi gbókùn ní òun náà ló pláǹtì wọn síbẹ̀. Ó ti ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ la fi fà á láwọn agbófinró wípé ẹ ṣe é. Kò sí ọlọ́pàá ọ̀hún kí wọ́n jọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n ṣe, àwọn ọlọ́pàá yìí they came down from Abuja. Ọ̀yọ́ State Commissioner that was being asked question knew nothing about it. It was later on nítorí wọn ní wá ṣiṣẹ́ ní state kan kí wọ́n mọ assign wípé a ṣiṣẹ́ báyìí a fẹ́ lọ report to 5G ló jẹ́ kí commissioner gbọ́ sí pé ẹni tó dẹ̀ ní kéèsì yìí is a big person and a well personalities. So fún ọmọ ẹ̀yìn káyọ̀ pè mí this kid na bí wọ́n sọ́rí Rufai Oseni Rufai knew the genuine thing. Gbogbo àwọn tó wọ́n pé Igboho has denied, let them bring their voice or where they contact him or their chat. Mufti Ìwó àti Ọba Abdulrasheed Olúwo ó ti yé wa báyìí o, bẹ́ẹ̀ ni ó ti yé wa. Gbogbo ariwo tẹ́ ń pa látọjọ́ yìí pé ká gba ṣàríà láyè nílẹ̀ Yorùbá, pé tá a bá ti gba ṣàríà láyè pé kò ní sí ìsinmi fún wa, ó ti yé wa báyìí. Ó ṣe yé wa dáadáa báyìí ni, bó ti jẹ́ pé ó ti yé àwa kan kó tó dé àsìkò yìí. Ṣùgbọ́n ó ti wá hàn gbangba sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò yé tẹ́lẹ̀, pàápàá àwọn míì tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá, tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí, ó yẹ kó ti máa hàn sáwọn náà dáadáa báyìí ń sìn pé ṣàríà tẹ́ fẹ́ gbé wá òun ni àwọn agbésùmọ̀mí tó wá ń bá wa jà yìí gbé wá yìí. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìròyìn jáde ní àná mọ́jẹta wípé àwọn agbésùmọ̀mí tó gbé àwọn ọmọ iléèwé nílùú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State, lára demand wọn eléyìí tó kọni lóminú jù ń bẹ òun ni wípé wọ́n gbọ́dọ̀ yí àwọn òfin kan padà ní Ọ̀yọ́ State tó máa tẹ́wọ́ gba ṣàríà, tó máa tẹ́wọ́ gba ṣàríà, tó túmọ̀ sí pé kò sí bí Olúwo ṣe fẹ́ sọ, kò sí bí Mufti Ìwó ṣe fẹ́ sọ tó máa gègé síwájú tó máa gègé sẹ́yìn tó máa lóhùn mọ̀ nípa nǹkan táwọn agbésùnmọ̀mí ṣe lẹ̀ Yorùbá yìí. Adéwùmí kí ìjọba ìlú Ọ̀yọ́ kí wọ́n invite Mufti Ìwó àti Olúwo kí wọ́n lọ ṣe investigation tó lágbára lórí wọn. Wọ́n mọ̀ nípa gbogbo àwọn agbésùnmọ̀mí tó wọlé Yorùbá. Ẹ gbà bí mo ṣe sọ fún yín, èmi ò sá fún yín o. Tẹ́ bá fẹ́ wá gbé mi ẹ lè wá gbé mi ibi tí mo wà, but that is the truth. Ẹ ò lè sọ fún wa pé ẹ ò mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kò tí ju bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àbí oṣù mélòó kan sẹ́yìn ni Mufti Ìwó tó ń pariwo tọ́tọ́nu fídíò pé
ẹnikẹ́ni tó bá sọ pé kí àwọn máa establish sharia nílùú Ọ̀yọ́ nílùú ọ̀dọ̀ tí wọ́n bẹ̀ yẹn pé irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ pé àwọn máa nà ni kò tán síbẹ̀ mufti Igboho ń sọ wípé àwọn ọmọ yín ẹ bẹ̀ sí ní máa kọ́ wọn ní bó ṣe ń yìnbọn bí wọ́n ṣe ń wẹ̀ nígbà tó wá sa àwọn ọ̀rọ̀ yẹn mo wá wò pé kí là ń kọ́ra wa ní bá ṣe ń yìnbọn fún torí Ọlọ́run kí ni ìdí tá fi gbọ́dọ̀ máa kọ́ra wa bá ṣe ń yìnbọn kí ló dé tá ń kọ́ wọn mọ́ wa bá ṣe ń yìnbọn ṣé láti lè máa bára wọn jà ni ta lẹ fẹ́ bá jagun ta lẹ ń kọ́bọ̀ nítorí ẹ̀ tí ó bá ṣe pé mufti Igboho ti ní agenda ẹ máa mú ọ̀rọ̀ mi ẹ máa dé mọ́ra wọn o ẹ máa dé mọ́ra wọn tí ó bá ṣe pé mufti Igboho yìí ó ti ní agenda ó dẹ̀ ti ní ìbásọpọ̀ pẹ̀lú àwọn kan ó dáa wọ́n ní àjẹkà lánàá ọmọ kú lè ní ta ni ò ṣàmì pé àjẹ tó kà lánàá ló pọ̀ ọmọ tó kú lè ní jẹ eégún àti iró wọlé èèyàn àti iró tún jáde ta ni ò ti ṣàìmọ̀ ẹni tó wà lábẹ́ eégún ta ni ò mọ̀ mufti Igboho gbogbo rẹ́kọ̀d tó o ti ṣe gbogbo ẹ̀ la máa gbé wọ́n jáde ńsìn bẹ́ẹ̀ ni gbogbo rẹ́kọ̀d tó o ti ṣe gbogbo ẹ̀ la máa gbé jáde kí wọ́n lè mọ̀ pé ọ̀dádá gangan ara àwọn ọ̀dádá òun ni mufti Igboho wà òun ní kọ́kọ́ mufti Igboho ní backup àwọn kan ó ní àwọn tó ń back ẹ̀ up nílẹ̀ Yorùbá tẹ́kùn alágbára ni wọ́n olóṣèlú ni wọ́n torí èèyàn kan kò lè dá dúró kó máa ké fatafata bí mufti Igboho ṣe máa ń ké fatafata nígbà míì láì bá ṣe pé ó ní nǹkan tó gbọ́kànlé àtàwọn tó gbójúlé ṣùgbọ́n mo fẹ́ kó yé yín wípé ṣàríà tẹ́ fẹ́ gbé wọlé Yorùbá yẹn gbogbo ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀yin ni mo bá lọ́rọ̀ yìí ẹ gbọ́ mi dáadáa ṣàríà tó fẹ́ gbé wọlé Yorùbá yẹn tí ṣàríà yẹn bá wọlé Yorùbá tí wọn bá pa yín lẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin mùsùlùmí Yorùbá ni mo ń sọ yìí o gbogbo ẹ̀yin tẹ́jẹ́ mùsùlùmí Yorùbá mo bá wí yìí o ẹyọ kọ̀ọ̀kan méjì náà máa pa gbogbo yín ẹ gbà bí mo ṣe sọ fún yín torí pé kí ni ẹ̀yin bẹ́ ṣe wà yìí wọn ò kà yín kún mùsùlùmí ìwọ tó bá pera ẹni Yorùbá tó bá sọ pé mùsùlùmí ni ẹ lọ́dọ̀ àwọn tó fẹ́ wá bá yín jà yìí wọn ò kà yín kún mùsùlùmí rárá ẹ gba ọ̀rọ̀ tí mo sọ yìí gbọ́ bẹ́ẹ̀ bá sì gbàgbọ́ ẹ máa padà rántí níjọ́ tí ọ̀rọ̀ tí mo sọ fẹ́ máa ṣẹ ẹ máa rántí pé ọ̀gbẹ́ni kan tí yẹn rí gàtàgàtà báyìí ó dẹ̀ sọ̀rọ̀ báyìí ìjọba ìbáyìí o gbogbo ẹ̀yin mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá tẹ́jọ́ ọmọ Yorùbá tí ṣàríà lọ bá fi lè délẹ̀ Yorùbá tán gbogbo yín náà máa palẹ̀ ẹ̀kọ̀kan ọ̀rọ̀ irọ́kọ́ ẹ dúró dàsìkò náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó tó bí ọdún 5 mẹ́fà sẹ́yìn tí mo ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣàríà àwọn yìí àtọ̀rọ̀ mufti Igboho yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kọbi ara sí ń gbà yẹn tó bá ṣeéṣe màá lọ wá fídíò some of the video tí mo ṣe ń gbà yẹn màá padà repost ẹ mọ̀ pé àwa kan ti rí àwọn kankan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé bóyá torí pé àlórúkọ àbí torí pé a kì í ṣe pásọ̀ a kì í ṣe wòlíì ọ̀pọ̀lọpọ̀ yóò kì í gbà wá gbọ́ nísìnyí báyìí tó ti wá di full blown war tó yẹ pé wọ́n ti wá ń gbé àwọn èèyàn ilẹ̀ Yorùbá mo sọ ń gbà yẹn náà lọ́hùn ẹ sì máa táwọn àwọn tó bá ń fọ́lọ̀ mi nígbà yẹn wọ́n á rántí mo sọ pé tí àwọn balẹ̀ Yorùbá ò bá ṣọ́ra tó bá yẹ wọ́n máa lé ọba mi kó lórí àpèrè wọ́n dẹ̀ máa fi Fúlàní rọ́pò ẹ̀ ń bẹ̀ lójú ayé ẹ̀ ìbà díẹ̀ ló kù ẹ má jẹ́ ká ṣe nǹkan kan ẹ má ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ lówó lẹ̀ Yorùbá báyìí tó bá wù yín kẹ́ má mọ̀ tẹ́ máa fowó yín ṣe bẹ́ẹ̀ ṣe máa dáàbò bo ilẹ̀ Yorùbá tí àwọn ará bí tó bá rẹ́dì tán tó bá take over tán gbogbo yín ò ní ẹ̀ ní lọ́sàn-án ilẹ̀ ní lóru oko wọn ò ní jẹ́ kẹ́ ẹ̀yin fúnra yín ò ní ẹ̀ ní jámọ̀ kankan lẹ́yìn mọ́ o tó bá mú anybody sìn ẹ ṣáà rí bó ṣe useless àwọn chairman local government kan àwọn former chairman ní ilẹ̀ Haúsá bí wọ́n ṣe mú wọn kalẹ̀ tán dá wọn jókòó sórí ilẹ̀ ńlẹ̀ nínú fídíò kan tó jáde níbi ìjẹta bó ṣe máa yẹ̀yẹ́ gbogbo yín nìyẹn mi ò fẹ́ mọ̀ bó ṣe lówó tó kó má bọ́ sọ́wọ́ wàrà bíi ni torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ dá yín mọ̀ wọn mọ bẹ́ẹ̀ ṣe wọn mọ̀ kọ́tẹ́ jẹ́ àwọn ètò bá fún wọn ní information gbà míì so information táwọn bá gbà náà máa fi hack gbà míì so if we love ourselves we should stop a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní bá ìbẹ̀rù tó wà lọ́kàn wa ká máa bàjá ń sìn ká má bàa kúlẹ̀ dékú gbogbo ẹ̀mí ojo ẹ̀mí ìbẹ̀rù ọmọ Yorùbá gbọ́dọ̀ gbèsè ìsapá kan báyìí torí àwọn arábì ti declare ogun sí wa ẹ máa gbọ́ nǹkan tó náà ń béèrè fún kí ìjọba fún wọn ní 1 billion naira sí foreign account ní Benin Republic wọ́n fẹ́ kí ìjọba fún wọn ní 2 elox yẹn náà tún máa padà wọn fẹ́ jí yín gbé tó bá yá o ẹ gbọ́ mi dáadáa elox yẹn òun àwọn Fúlàní mọ̀ ń lò jù òun náà máa ń lò ní desert elox dẹ̀ fast gan so tíjọba bá ti padà fún wọn ní elox yẹn náà tún máa padà máa fi jí àwọn èèyàn gbé now lẹ́yìn elox wọ́n tún ní kíjọba fún àwọn ní gbogbo ẹlẹ́wọ̀n gbogbo àwọn bandits wọ́n ti arrest sí Agodi nílùú Ọ̀yọ́ pé wọ́n gbọ́dọ̀ make sure pé wọ́n dá wọn kalẹ̀ káwọn tó lè fi àwọn ọmọ school yẹn lẹ̀ nìyẹn o excuse me
kí wọ́n tó lè fi àwọn ọmọ skul yẹn lẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ dá gbogbo àwọn ẹlẹ́wọ̀n yẹn sílẹ̀ ṣé ti rí ìdí tó fi jẹ́ pé mo ṣe fídíò kan ní ìjẹta àbẹ́ àná dẹ̀ ni ó dàpá náà ni pé kí ló dé táwọn ọdẹ wa àwọn OPC wa àwọn àmọ̀tẹ́kùn wa kí ló dé tẹ́pẹ́tẹ́ bá ti mú àwọn agbésùmọ̀mí ẹ wá lẹ lọ fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ ẹ lọ fà wọ́n lé ìjọba lọ́wọ́ wọ́n lọ fún wọn sí ibì kan bóyá wọ́n dá wọn kalẹ̀ ní o bóyá wọ́n fún wọn sí prison ní o kì í mọ̀ now wọ́n wá ní kí ìjọba dá wọn tó ti wà ní Agodi pé kí wọ́n dá wọn kalẹ̀ ìyẹn jẹ́ condition ẹlẹ́kẹta tó fún ìjọba Ṣèyí Mákindé ẹlẹ́kẹrin bẹ́ẹ̀ tó jẹ́ pabambarì ńbẹ̀ ni wípé wọ́n ní ìjọba Ṣèyí Mákindé gbọ́dọ̀ ṣe àyípadà òfin tó máa fi àyè gba ṣàríà tó máa fi àyè gba àwọn Fúlàní láti máa gbélùú Ọ̀yọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láìsí wàhálà láìsí ìdínlọ́wọ́. Now the problem is inú mi dùn pé Ṣèyí Mákindé kò fẹ́ dalẹ̀ Yorùbá torí tó bá fẹ́ dalẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ yìí demand yìí kò ní jáde síta bẹ́ẹ̀ ni tí Ṣèyí Mákindé bá fẹ́ dalẹ̀ Yorùbá ni a kàn sáìn ní kinní yẹn lóòótọ́ a dẹ̀ sáìn ẹ̀ gbogbo yóò dẹ̀ ní gbọ́ létà lè máa padà mọ̀ ṣùgbọ́n torí pé Ṣèyí Mákindé nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kò fẹ́ dalẹ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ kí Ṣèyí Mákindé máa kọ́ gbé ọ̀rọ̀ yẹn síta. Now tí wọ́n bá fi lè tọwọ́ bọ̀wé fún àwọn ará bíi ó ti tán bí wọ́n ṣe ń ṣe ní ìlú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ ní Kwara State jàre tí wọ́n ń claim gbáwọn làwọn ní Kwara bẹ́ẹ̀ náà ṣe máa padà máa claim Ọ̀yọ́ tó bá yá torí wọ́n máa dominate pátápátá náà máa dominate ìlú Ọ̀yọ́ pátápátá náà máa dominate ìlú Ọ̀yọ́. Now nígbà tí wọ́n bá ti wá sọ pé àwọn fẹ́ kẹ́ fi àwọn ọmọ yín so mufti wo ó lẹ́jọ́ láti jẹ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ Yorùbá yìí tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mo wá fẹ́ rọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Christian nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ láti ọ̀la lọ mo máa gbé àwọn fídíò kan jáde tó jẹ́ pé àṣírí ńlá tó wà nínú fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ tí gbọ́ rí ṣùgbọ́n fídíò yìí ti ṣẹlẹ̀ láti bí ọdún 13 sẹ́yìn ṣùgbọ́n gbogbo tó ṣẹlẹ̀ ní fọ́nrán yẹn gbogbo ẹ̀ ló ti wá ṣẹlẹ̀ báyìí tó ti wá hàn gbàgbàgbà sí everybody báyìí èmi kọ́ mo ṣe fídíò yẹn o bò máa bá yín gbé fídíò yẹn wá kódà fídíò yẹn gùn máa gé wá díẹ̀ ni kẹ́ lè mọ tó ń fẹ́ ṣẹlẹ̀ àwọn kan ti ṣẹlẹ̀ nínú nǹkan tó wà ní fídíò yẹn àwọn kan sì wà tẹ́ pé wọ́n máa tó ṣẹlẹ̀ tó fi mọ́ ilẹ̀ Ìgbò bí wọ́n ṣe ra àwọn Ìgbò sínú Islam láti lè padà dominate àwọn náà nǹkan tó ń bọ̀ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yìí ò mọ̀ o tẹ́ ẹ bá mọ̀ ni tẹ́ ẹ bá mọ̀ ẹlòmíì kan afẹ́ lè sọ pé kíkú dé kó tó di pé kíní yẹn dé afẹ́ lè sọ pé kò ń kú kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí tó dé mi ò dẹ́rù bà yín mi ò dẹ̀ ṣetán láti dẹ́rù bà anybody ṣùgbọ́n wọ́n ní nǹkan tí Yorùbá fẹ́ kí Yorùbá kó bàjẹ́ ó ní bí yàn ṣe ń ṣe ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹni pé òun mi ti wálẹ̀ mo fẹ́ bẹ̀ yín ó pẹ́ ta ti ń pariwo ó pẹ́ ta ti ń sọ pé kẹ́ ẹ wá nǹkan ṣe lásìkò tá a wà báyìí sìn mi ò mọ nǹkan tí yóò jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó ilẹ̀ Yorùbá kẹ́ ẹ kóra yín jọpọ̀ kẹ́ ẹ lọ ra ammunition kẹ́ ẹ lọ ra àwọn ẹ̀pà kẹ́ ẹ ra ọ̀pá mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ṣùgbọ́n àsìkò yìí ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tẹ́ máa fi protect ilẹ̀ yín tẹ́ máa fi dáàbò bo àwọn èèyàn yín ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ẹ̀ báyìí bí bẹ́ẹ̀ kọ́ tọ́ wàrà bí tọ́ bá bẹ̀rẹ̀ tán tó mi ò fẹ́ sọ ju báyìí lọ